Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo wa wípé a kú bí ojú ọjọ́ ti ṣe rí. À ń fi àsìkò yìí dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí di ọjọ́ òní. Láti fi ṣe àlàyé àbájáde ìjókòó tí àwọn tí wọ́n wá àtúnṣe fún ohun tó ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Imam Yunus Toliat Olúṣínà àti àwọn àlùfáà ìlú àti àwọn ilé Ayélára àti pàtàkì jùlọ èyí tó jẹ́ pé tó ń fa ọ̀pọ̀lọpọ̀ gbọ́nmi sí omi òtó tó ń fa ariwo káàkiri. Èyí tó jẹ́ tó pàtàkì jùlọ nínú rẹ̀ òun ni ti Yunus Toliat Olúṣínà àti ilé Ayélára nípa ọ̀rọ̀ imamship. Ọ̀rọ̀ ìmáàmù yìí bá ti ṣe ń bá a bọ̀, a rí i pé ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́sẹ̀. Ó kọ́ àwọn League of Imam and Alfas tìlú Ògbómọ̀ṣọ́, ó kọ́ wọn lẹ́sẹ̀. Ọ̀rọ̀ ìmáàmù yìí náà ló tún kọlu ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́. Bákan náà ló sì jẹ́ pé tó jẹ́ pabambarì rẹ̀, èyí tó kọ́ àárín rẹ̀ pẹ̀lú ibi tó ń pè ní ilé rẹ̀. A wá dúpẹ́ fún Ọlọ́run Ọba tó jẹ́ pé Ọlọ́run Ọba yìí kì í ṣe ọba eléké, tí Ọlọ́run Ọba kì í sì ṣe àtìlẹ́yìn fún gbogbo ohun tí wọ́n bá ń pè ní irọ́. Àwọn bàbá wa náà wọ́n sì máa sọ pé bí irọ́ bá lọ ní 20 ọdún, ọjọ́ kan ṣoṣo ni Ọlọ́run gbé òdodo ní òbí dìde. Ààyè ò ní sí fún wa pàápàá láti pé ká pe àwọn orúkọ àwọn ẹni tí ọ̀rọ̀ yìí fi gbogbo ara tó fi kọ́ lẹ́sẹ̀, ní pàtàkì jùlọ nínú ìdílé Ayélára. Ẹ̀yin ará ìlú àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pátápátá, Ọlọ́run mú ọjọ́, ó mú ró, ó fi mú wa di ọjọ́ ìpàdé tí National Supreme Council for Islamic Affairs tí wọ́n pe ìjókòó láti fi ṣe àwọn àtúnṣe lórí tí ń lọ ní Ògbómọ̀ṣọ́. Kò jẹ́ àjèjì fún wọn torí pé tí wọ́n bá ní àwọn ò tiẹ̀ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ibi tí ó ti ń bọ̀. A dúpẹ́ fún Ọlọ́run wípé ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ ìlú yìí fún rere, tí wọ́n fẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ àti tí wọ́n sì fẹ́ràn ẹ̀sìn Islam, lórí pé kí Ọlọ́run Ọba kí ó jẹ́ kí ẹ̀sìn Islam ó ní àlàáfíà ní ìlú Ògbómọ̀ṣọ́, kí Islam náà kó má fi jẹ́ pé nítorí pé wọ́n mọ̀ padà fi bú àwa Mùsùlùmí. Nínú wọn la rí àwọn tó gbé ẹjọ́ yìí, ẹjọ́ ìlú Ògbómọ̀ṣọ́
lọ sí National Supreme Council for Islamic Affairs nígbé ẹjọ́ yìí lọ sí ọ̀dọ̀ wọn, ní èyí tí àwọn bàbá wa Professor Olóyèdé tí wọ́n jẹ́ secretary fún àjọ náà. Ó dùn mọ́ wa tó pọ̀ níjọ́ tí a gbọ́ wípé wọ́n ṣetán láti bá wa dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Kí ló mú kí eléyìí kó dùn mọ́ wa nínú? Òun ni wípé àwọn àgbà náà sọ wípé yínníyínní kí a lè bá ṣe òmíì. Bí èèyàn bá ṣe dáadáa, tí a bá ti lè sọ fún wípé dáadáa ló ṣe, adùn ó máa wà nínú ọkàn rẹ̀ àti eríkìíríkìí ara rẹ̀ wípé àṣe dáadáa nǹkan téèyàn máa ṣe ni. Ọkàn wa balẹ̀ dìgbà nígbà tí a ti gbọ́ pé National Supreme Council for Islamic Affairs wọ́n pe ìpàdé àkọ́kọ́ tí wọ́n pè. Ó fẹ́ jọ bí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa fẹ́ ṣì ìjókòó náà, a fẹ́ ṣì gbọ́, débi pé àwọn tó yẹ kí wọ́n wà lórí ìjókòó lọ́jọ́ náà lọ́hùn, Ọlọ́run pé kí wọ́n wà lórí ìjókòó torí pé wọ́n ń ṣe ìbéèrè àti ìwádìí káàkiri wípé báwo lẹjọ́ náà ṣe débẹ̀, torí pé èròǹgbà gbogbo wa ni pé ilé Ayílára ni ó lè ṣeé ṣe kó jẹ́ pé náà lọ rí pé ẹjọ́ lórí ń tọ́ wà ńlẹ̀, ní èyí tó lè jẹ́ pé wọ́n sì ti mọ̀ wípé ẹjọ́ ń bẹ ní kóòtù lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ó ṣe ní ohun inú dùn nígbà tá a gbọ́ wípé àwọn tó fẹ́ àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ nínú àwọn àgbààgbà ìlú, àwọn náà ni wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ bá wọn ní council yìí for Islamic Affairs. Kí ni àbájáde ìjókòó wọn ti àkọ́kọ́ tí wọ́n ṣe? Wọ́n fẹ́ rí wa lára wípé báwo ni wọ́n ṣe máa sọ ọ̀rọ̀ táwọn tó ní ọ̀rọ̀ tí wọn ò ní sí níbẹ̀. A wá padà gbọ́ wípé torí ìjẹ́ òdodo àti àwọn iṣẹ́ òdodo tí council yìí tí wọ́n ń ṣe, tọ́lọ́run sì ní kí àwọn bàbá Olóyèdé kí wọ́n máa gbé àsíá ilẹ̀ Yorùbá sókè láàrin wọn, tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fún àwọn ọmọ wọn pẹ̀lú orúkọ dáadáa tí a ti bá lórí gbogbo tó ń ṣe níbi WAEC. Ó ń jẹ́ nǹkan tó ń fún wa ní ìwúrí púpọ̀ jù wípé ẹnìkan gbòógì ni wọ́n nínú ẹni tí ò kí ń fi igbá kan bọ ọ̀kan nínú. Ìyẹn wá fi wá ní àyà balẹ̀. A kí yín púpọ̀, Ọlọ́run wọlá bí òun ti ṣe tó, yóò pẹ̀lú yín, kò ní dá yín láàmú nínú gbogbo nǹkan tí ẹ bá ti ń ṣe. Kí ni nǹkan tí a fẹ́ fà jáde nípa ìjókòó náà? Ní alákọ̀ọ́kọ́, èmi fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìdílé Ayílára fún ìfi ọmọnìyàn ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe rin ìrìn náà láti pé ká lè bá rí ìkòdoro ọ̀rọ̀. Gbogbo àwọn ìdílé Ayílára tí Ọlọ́run bá ní kí wọ́n wà ní ẹ̀yìn odi, tó jẹ́ bí àwọn ọ̀gá, a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ jù lórí wípé ẹ ò jẹ́ kí orúkọ ìdílé yín kí ó bàjẹ́. Ẹ sì tún gbìyànjú fún wa
DHO jẹ́ kí ó fọwọ́ kan orúkọ tiwa náà lórí tá à ń sọ. Ayé ti bá wa rí gẹ́gẹ́ bí ẹ̀ta inú, àwọn tí ò nífẹ̀ẹ́ ọmọlàkejì, ọmọ ọlọ́mọ tó gun òkè, tí a wá mú àgà táwọn yọ àgà kúrò lẹ́sẹ̀ rẹ̀ tí a fẹ́ kí ó ṣubú. Ṣé ló máa sáré kí ọmọlàkejì kó ṣubú, tàbí tó bá ní kí ọmọlàkejì kó má dìde, ó yẹ kó lọ mọ̀ wípé òun gangan fúnra ara rẹ̀ kò tí ì parí ìrìn àjò ìgbésí ayé ara rẹ̀. Bóun náà ṣe wá dìde, yóò ṣojú wa, yóò ṣojú Ọlọ́run Ọba. Tó bá jẹ́ pé tọmọ ọlọ́mọ ló ní kí ọmọ ọlọ́mọ kó mọ̀ rọ́nà lọ, báwọn ọmọ tiẹ̀ náà sì wá rọ́nà lọ tí ó fi wá jèrè wọn, ó kù sọ́wọ́ rẹ̀. Ọlọ́run lọ́ba onídàájọ́ tọmọ bí ó sì ṣe ìdájọ́ àárín yẹn. A dúpẹ́ fún àwọn ilé ayélujára tọ́pọ̀. Kí ló mú kí ìdúpẹ́ yìí kó fi pọ̀ tó báyìí ni wípé a ti gba ojú ibi nígbà tá a sọ pé Yunusa ò kì í ṣe ọmọ inú ilé ayélujára, kódà kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. Wọ́n kà á kó inú níbí ni, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin t'Ọlọ́run gbé dìde láti wá tanná sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin tó lé mọ́ ìyá yín lẹ́nu pé bóò ló ṣe jẹ́ tí wọ́n fi máa sọ pé wọ́n tanná sọ̀rọ̀ yìí. Ìjókòó yẹn, nǹkan 2 sí 3 mo kọ́kọ́ fẹ́ gbámú jù nínú rẹ̀. Nǹkan àkọ́kọ́ ni ọ̀rọ̀ tí bàbá wa Professor Olóyèdé tí wọ́n sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní ọmọ Abẹ́òkúta ni àwọn. Ẹ̀yin wo bí Akéṣì ti jẹun, bí wọ́n bá kọ ó kankalẹ̀ báyìí tó gùn, tó wọ́n á fi lélẹ̀ báyìí tó wá ga, tó dàbí òpó iná. Ọmọ tó bá jẹ́ ọmọ Aké, tó bá wò tó bá sọ pé 1 ni lójú gbogbo ayé ní tìlànà òyìnbó, gbogbo wa náà la mọ̀ ní 1. Ó sì jẹ́ ẹni tó yẹ kó fẹ́ jẹ imam. Tó bá gbé dúró tó ga bí òpó náà, tó dúró dáadáa, tó wá jẹ́ pé àjèjì ló wá débẹ̀ tó lóun fẹ́ jẹ imam, náà wá wò tó wá ní kí leléyìí, tó ní alif ìní eléyìí. Àìsàìmọ̀ wípé ẹni yìí ti ní ìmọ̀ ẹ̀sìn níbi tá a gbé ti bẹ̀rẹ̀, pé kò sírú bí ìmọ̀ rẹ̀ bá ṣe lè tó, kò lè jẹ ìmáàmù lópin ìgbà tí ìbá ti ṣe ọmọ ìlú, kò lè jẹ ìmáàmù lọ́dọ̀ àwọn. Ẹni tí ó jẹ́ ọmọ ìlú tó mọ̀ sí 1 lókù tí àwọn tó ti mọ kéwú tì lẹ́yìn láti pé kán lè bá jẹ́ kí kéwú rẹ̀ kó lè bá tún dún ní dáadáa, tí wọ́n kún lọ́wọ́ nínú ìmọ̀ tí ó fi máa ṣe imam. Nídìí èyí ni wípé kò sí àjèjì kankan tí wọ́n lè gbà láyè kó jẹ ìmáàmù lọ́dọ̀ àwọn. Ilé jẹ́ ọ̀rọ̀ àsọsílẹ̀ náà táwọn kọ́ sọ sílẹ̀ kó tó di pé kálukú bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀. Àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé níbi ọ̀rọ̀ náà ní pàtàkì jùlọ, ọ̀rọ̀ tó gbásìkò gidi gan ni, bọ̀tí tó kan ìlú gbọ̀ngbọ̀ngbọ̀n, tó fa ariwo káàkiri gbogbo àgbáyé, tó fa èébú káàkiri, tó fa gbogbo àwọn ìsọkísọ tí kálukú ń sọ káàkiri. Òun náà ni ti pé ṣé Yunusa lẹ́tọ̀ọ́ láti jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́, àti pé sọmọ inú ilé ni àbọ̀mọ inú ilé kọ́.
nígbà tí Ọlọ́run bá sọ pé ká dé Ìlọrin, torí mi náà wà nínú àwọn tí wọ́n lọ sí Ìlọrin bó tilẹ̀ jẹ́ wípé mi ò sí nínú ẹni tí ó wọlé, ṣùgbọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀? Àwa wà ní ìta láti pé kí a dúró gbọ́ gbogbo nǹkan tó bá ń lọ, tí kìí ṣe mi nìkan. Láti aago 9 tí wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n bá títí di aago 2 ọ̀sán ni wọ́n parí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Yunusa àti àwọn kan sí 2 sí 3 bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú, léè tó fa ìfàsẹ́yìn fún ìrìn àjò ìsìláàmù nílùú Ògbómọ̀ṣọ́, àti tí sì ń dá rògbòdìyàn lẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú gbogbo àwọn alálàáfáà tó wà nílùú Ògbómọ̀ṣọ́ pátápátá. Bó tilẹ̀ jẹ́ wípé ìyẹn náà kò já sí yanjú sí bí ó ti ṣe yẹ, wọ́n súnjọ́ rẹ̀ síwájú. Ó wá di àsìkò tí wọ́n jókòó láàrin tiẹ̀ pẹ̀lú ibi tó pè ní ilé tán gbé ti bí òun, èyàn ilé Ayélára. Prọfẹsọ Olóyèdé, ẹ̀yin àti gbogbo àwọn tíìmù yín, Ọlọ́run bá kò ní ṣì yín darí, Ọlọ́run bá yóò san yín lẹ́san tó péye. Ẹ ti fi àárọ̀ yín ọ̀sán yín ẹ ti fi ṣiṣẹ́ Ọlọ́run ọba. Ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní ba gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn, kò ní bàjẹ́. Òdodo tí gbogbo àgbáyé mọ̀ yín sí, Ọlọ́run ọba yóò jẹ́ kí òdodo náà kó wà lára yín dọjọ́ ogbó yín, dìgbà tẹ́ fi lọ rè jẹ́ pé Ọlọ́run ọba. Ọlọ́run ní ba ṣẹ́yìn kankan jẹ́. Wọ́n fi àyè lẹ̀ wípé ìdílé fúnra ara rẹ̀ tí ń ṣe ilé Ayélára kí wọ́n mú èèyàn 7 wá. Yunusa tó sọ wípé òun ọmọ inú ilé lòun, kó mú ẹ̀rí èèyàn 7 wá tí wọ́n fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ wípé nítòótọ́ ọmọ inú ilé Ayélára ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá ṣe tán tó fẹ́ mú ajá, èèwọ̀ lọ rè sọ nímú. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Àwọn tí Yunusa dì lẹ́rù tó ní àwọn ni wọ́n ó dúró fóun, nínú wọn ọ̀kan nínú wọn tó yẹ pé lọ́jà igi lẹ́yìn ọgbà rẹ̀ ní gbogbo ibi tí ó bá ń lọ, tẹ́pà náà ní igi lẹ́yìn ọgbà rẹ̀ nínú ìlú tó ń lò gẹ́gẹ́ bí mágàjí. Àṣírí ọ̀rọ̀ tú kó tó pé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé òun gangan fúnra ara rẹ̀ kìí sọmọ ọkọ nínú ilé, ọmọ obìnrin ni tí ò lẹ́tọ̀ọ́ sí mágàjí ilé yẹn ní jíjẹ. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bí rẹ̀ òun ni pé ọ̀kan nínú ọmọ obìnrin tí ń jẹ àǹfààní ní ara àwọn òdìkejì láti ṣàwọn tí wọ́n ń gbé kálẹ̀ káàkiri, tó ti ń jẹ àǹfààní, tí ń fi ọ̀rọ̀ pé àwọn ọmọ wa ni ọmọ wa ni, tí ń fi eléyìí jẹ oríṣiríṣi àǹfààní. Òun náà nígbà tó rí àwọn tó jẹ́ bíi bàbá fún un tí wọ́n dé láti ẹ̀yìn odi, tí wọ́n dé láti ilẹ̀ Haúsá, ó fi tẹ̀mítẹ̀mí àti taratara kí wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ó ṣe àpọ́nlé fáwọn bàbá tó bí. Ẹ̀yin bá mi, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọ̀kan fẹ́ bínú sí i pé ìwà tó ń hù, ìwà ọmọ àlè ló ń hù yìí. Ó ní kò rí bẹ́ẹ̀, torí pé nígbà tí wọ́n ti mú wá, tí wọ́n ti rẹ́ni tó ti takò, táwọn tí ń fà á lọ fà á bọ̀, nínú wọn ará wọn tó jọ àwọn lọ tán fọwọ́ sí ńgbà náà làwọn náà fi wá ibi táwọn wà. Àmọ́ mọ́ ṣe wá pé òun lọ́mọ àlè yìí kò dùn mọ́ òun nínú. Ó kì í ṣe ọmọ àlè, wọ́n pe ọ̀rọ̀ wọn padà. Ọmọ tiwa ni wọ́n ń ṣe, ọmọ ọkọ ni ọ́.
ṣùgbọ́n bó ṣe wá jọmọ ọkọ náà àwa làwa bí ọ tá a dúró ń bí a fẹ́ kó o tọ́ka bàbá tó bí Yunusa fún wa. ọ̀sà lè tọ́ka wípé ẹ̀yin bá mi àbúrò yín tó bí Yunusa ní àbí ẹ̀gbọ́n yín tó bí Yunusa ní tó wàá pìtàn rẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ àwọn ń fẹ́ obìnrin kan tí ó jáde tí ó wàá fara rẹ̀ hàn pé èmi lèmi bí Yunusa sínú ilé yìí o pẹ̀lú ọjọ́ orí àwọn yìí tí wọ́n fi wá rí pé wọ́n fẹ́ obìnrin sínú ìran àwọn táwọn ò fi wá ní mọrú obìnrin náà tóbìnrin náà ò sì fi ní mọ àwọn tó jẹ́ orogún òun nígbà tán fẹ́ òun sínú ilé òun tó fi dẹni tó fi wá bímọ síbẹ̀ yẹn. àti pé ó ti ní àwọn ọmọ 15 ni wọ́n bí tí kò yànnàná rẹ̀ pé sínú ilé àwọn ni wọ́n bí gbogbo àwọn 15 sí. tó bá wá rí bẹ́ẹ̀ ni pé nítòótọ́ àwọn 15 náà wọ́n bí àwọn ìyókù nínú àwọn ọmọ bàbá rẹ̀ àbáwọn ọmọ ìyá rẹ̀ dà tí wọ́n fi lè wá ṣe ẹ̀rí wípé nítòótọ́ Yunusa ọmọ inú ilé àwọn ni tí wọ́n wá fi wá ń pọ́n kálẹ̀ káàkiri. ọ̀rọ̀ di omi wọ̀ ọ́ kò lésì nínú. wọ́n wọlé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kálukú pẹ̀lú èèyàn méje bọ̀ kíyàn mẹ́rin ká kọ́kọ́ sọ ọ̀rọ̀. bó nígun ti Yunusa ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ ó ní nítòótọ́ ni làwọn ní igun 4 nínú ilé Ayélára. igun àkọ́kọ́ ni Ayélára fúnra ara tánjọ́ ọmọ ọkọ. igun ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ kéwú àwọn tó wá kéwú nínú ilé. igun ẹlẹ́ẹ̀kẹta ìnigun ẹrú àwọn ọmọ ẹrú tó yẹ pé àwọn náà ń pakókò fún àwọn bàbá wọn. igun ẹlẹ́ẹ̀kẹrin ìnigun ọmọ ọ̀rẹ́ alájọgbé alájọgbé kìí sọmọ kéwú kìí ṣẹrú ọ̀rẹ́ ni fún ìdílé tó yẹ pé wọ́n jọ padà jọ pààlà pọ̀ tọ́jọ́ pa gbogbo rẹ̀ pọ̀ tí wọ́n fi ń pè ní ilé ayé nínú ara. pé nítòótọ́ ni wọ́n ti ṣe pé ní 4 yẹn ṣùgbọ́n béèrè tó ń fẹ́ béèrè ni pé kí ló fà á tó jẹ́ pé nígbà tí wọ́n fi mú wá tí wọn ò fi ráwọn èèyàn tó tako ọ̀rọ̀ náà tó fi jẹ́ pé nígbà tó di pé wọ́n wá di pọ̀rọ̀ Yunusa débi tó dé ìní ìtàn wá ẹ̀sẹ̀ wá jáde pé lágbájá yìí ọmọ ẹrú ni tàmọ̀dù ọmọ kínní ni. lójú ẹsẹ̀ lọ́lọ́run ti ní kí wọ́n fún ní èsì ọ̀rọ̀ rẹ̀ wípé in tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé àwọn bàbá tó bí àwọn òfin léyìí kọ́ àwọn bàbá àwọn tó sì jẹ́rú náà bí àwọn alábàágbé àwọn gangan fúnra ara wọn fọwọ́ síbi téèyàn fọwọ́ sí ni. wọn ò hùwà ẹrú wọn ò sì hùwà alábàágbé wọn hùwà ẹbí náà wọ́n fi kó gbogbo wọn pọ̀ náà fi wà ní ara. ṣùgbọ́n nígbà tó ṣe pé fúnra ara wọn náà bẹ̀rẹ̀ sí máa hu ìwà ìtàn yóò bá ti débi ibi tó dé yìí àwọn bá débi pé kódà tó bá ṣe wípé ọmọ ẹrú bá ní Yunusa nínú ilé àwọn ṣetán láti gbà lọ́mọ. tó bá ṣe wípé ọmọ alábàáwá gbé ni àwọn ṣetán láti sọdọmọ. tó bá ṣe pé ọmọ ẹni tó wá kéwú lọ́dọ̀ àwọn ni àwọn ṣetán láti wá mú sọ́dọ̀ pé kó di ọmọ àwọn. ṣùgbọ́n kò síbi kankan nínú gbogbo 4 tó ti bá wọn tán. ṣé wọ́n á fẹ́ kó ogún inú ilé àwọn kan lọ rèé dànù kí ẹbí àwọn kí wọ́n mọ̀ rántí kán mọ̀ sí nínú ẹni tí wọ́n rántí nínú ọ̀rọ̀ mọ́. tó sì jẹ́ wípé àwọn yìí gangan inú wọn ṣe wàhálà iṣẹ́ ẹ̀sìn nílùú. ìyẹn jẹ́ nǹkan tí ẹni táwọn wí tán fi fún lésì. àgbọ́yé bá ọ̀rọ̀ náà wípé nítòótọ́ nǹkan tí wọ́n wí òdodo ni òun náà sì faramọ́ bẹ́ẹ̀ wípé nítòótọ́ ló wáyé bẹ́ẹ̀
ẹni àkọ́kọ́. Ẹni èkejì, ẹ̀bẹ̀ ló bẹ̀ lẹ́ni tí gbogbo wa mọ̀ wípé ńlọ́pọ̀n wá, tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ mú kalẹ̀ pé ní bàbá tó bí òun. Ó kí gbogbo ìjókòó, lẹ́yìn ìgbà tó kí wọn tán ó wá bẹ ìjókòó wípé kí ìjókòó kí wọ́n dákun, kí wọ́n má bínú, kí wọ́n ṣe àforíjì fún òun. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí iṣẹ́ èṣù ni láti pé kí wọ́n ní àmójúkúrò lórí nǹkan tó wà nílẹ̀. Ọ̀rọ̀ di ti ẹni tó ní ọ̀rọ̀ gangan láti sọ ọ̀rọ̀ léè tí ń ṣe Yínúsà. Ó kó gbogbo ìwé tó fẹ́ fi ṣe ẹ̀rí wípé ọmọ ìlú lòun àbọ̀ ọmọ ilé lòun. Ó ń kó ìwé kalẹ̀, kìí ṣe pé gbọ́n àbúrò ẹbí ìyá kankan, kìí ṣe pé ló mú jáde pé lágbájá jáde wá ṣe ẹ̀rí mi lórí tó wà nílẹ̀ yìí. Ìwé ló ń kó kalẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi léèrè ìgbọ́dá náà, a fẹ́ kó o pè tán ara rẹ wípé ta ni ẹ tó jẹ́ ohun tó bá tán. Èyí tó wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa ni wípé gbogbo ìdílé ilé Ayílára àtàwọn gbogbo ìdí wọn tó wà lórí ìjókòó kò wá rí ìtàn pa lọ sí ara wọn pé ilé tóun so mọ́ ni, torí gbogbo ilé títí mọ́ parọ́ mọ́, gbogbo wọn ò kì í sí lórí ìjókòó ní gbogbo ìgbà tán bá ti ń perú àwọn ìjókòó báyìí. Ìgbà tó wá rí i pé ojú ọlá pé gbogbo wọn wà lórí ìjókòó, kò ríbi tó fẹ́ pín ọ̀rọ̀ ara rẹ̀ sí. Ó wá ní Ayílára Ìkòyí lòun. Òun sì tún fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ kan tí ẹbí òun kọ́kọ́ sọ síwájú, tó jẹ́ bí bírọ́dà òun tó sọ síwájú, tó sọ wípé inú ilé àwọn ò kì í jẹ́ Olú, ilé aládé làwọn. Nígbà tóun ṣe tó fẹ́ dìfẹ́ǹdì ara rẹ̀, ó ní ẹni tó sọ pé ilé aládé làwọn wípé ó sì gbé ni, torí pé àwọn làwọn ń jẹ ọba níkòyí. Ayílára Ìkòyí ni tòun. Nígbà tí ó wà lámọ́lẹ̀ tó wá ya gbogbo àwọn kọmitì náà lẹ́nu, Ọlọ́run ní kó yẹ pé àwọn Yorùbá náà ń bẹ lórí ìjókòó, kì í ṣe pé àwọn ilẹ̀ Haúsá nìkan náà wà ń bẹ. Ó wá ní àwọn ọmọ jẹ́ Olúkòyí. Ìtumọ̀ tí Olúṣínà fi wá sínú orúkọ òun nu, tí ó fi jẹ́ pé adé náà fi pè òun. Gbogbo wọn náà bá wojú ara wọn pé nílẹ̀ Yorùbá níbo tún wá ní Olúṣínà tún wà, níbi Olúkòyí wà. Ní tí gbogbo wa ti mọ̀ yìí pé àfi Oníkòyí ìlànà. Tí a bá ní ká tọ ìtàn Oníkòyí, ń ló bí Ìkòyí èyí tó wà lÉkòó. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tàn kọ́ eléyìí lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí. Ọ̀rọ̀ ìdílé bá ti ṣe ń mú bọ̀ bí kò ṣe jẹ́ kọ́ ní nǹkan tá a fẹ́ sọ. Àwọn àjọ ń bi èmi pẹ̀lú yín pé gẹ́gẹ́ bí Yorùbá, níbo lẹ mọ̀ tí wọ́n ń pè ní Olúkòyí? Ọba wo ní ń jẹ́ Olúkòyí nílẹ̀ Yorùbá tí wọ́n tan pẹ̀lú ilé Ayílára tó fi sọ pé Ayílára Olúkòyí ni tòun? Kò wá mọ̀ bẹ́ẹ̀. Ó tún wá pìtàn pé láti gun ọ̀dọ̀ ìyá òun, wọ́n tún tan pẹ̀lú ìdílé kan tó jẹ́ ìdílé gbajúmọ̀ nílùú Ògbómọ̀ṣọ́, tí ilé wọn gbajúmọ̀ l'Ógbómọ̀ṣọ́. Àsìkò lè mọ́ gbà wá láti pé ká mọ́ sọ débẹ̀. Àwa ò wá létí ìfẹ́ sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yun. Àwọn ìdílé náà nínú yẹ̀yẹ́, nínú àwàdà, a ti ń bi wọ́n látàná. Kálukú wọn ń taari ọ̀rọ̀ dànù ní wípé eléyìí kò síbi táwọn gbé ti tán o. Ó tún ti fẹ́ tan náà wípé òun tan pẹ̀lú àwọn wánú. Àwọn ìdílé wo wá ni? Ó ní ìdílé Sàrùmí. Láti gun ìyá òun, ó tún pìtàn pé bọ́n ṣe tún jọ tan pẹ̀lú àwọn Sàrùmí l'Ógbómọ̀ṣọ́. Àwọn Sàrùmí tá à ń sì ń wí yìí gbajúmọ̀ ni wọ́n. Ó ń gbìyànjú láti pé wọ́n fẹ́ àtáàchì inú ilé yìí mọ́
àwọn tó wà ní Ìrẹsà nígbà tó yẹ pé àwọn náà tán pẹ̀lú wọn nínú ilé Ayélára. Kí ni nǹkan tí mò ń gbìyànjú láti pé ká sọ jáde níbí ni pé àwọn tí wọ́n kọ àkọọ́lẹ̀ fún kórí nǹkan tó fẹ́ wí tó bá débẹ̀ nínú kánmọ́rì kọ tàbí kánmọ́ kọ pé tàbí kó jẹ́ pé òun náà sì gbé torí wípé àti wíwí àti kíkọ irọ́ ló wà nídìí ẹ̀ ló fi jẹ́ kó rí bẹ́ẹ̀. Kí ni nǹkan tá a fẹ́ fàyọ ni pé àwọn kọ́mítì yìí gbìyànjú láti bẹ àwọn ìdílé, wọn padà di tí wọ́n ń bẹ ìdílé Ayílára. Ọ̀rọ̀ yìí ti ń fi ojú hàn dáadáa wípé ọmọkùnrin yìí sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ dépò ọmọ ilé Ayílára, ṣùgbọ́n kó tó di pé yóò di ọwọ́ ìdílé mọ́ Yínúsà fún rẹ̀ níjókòó tó ti kọ́kọ́ síwájú. Àwọn ìbéèrè kan wáyé níbẹ̀ wípé ṣé tòótọ́ ni ilé Ayílára kọ ìwé nígbà tán fi yan Yínúsà láti sọ wípé ọmọ yìí sọmọ àwọn. Ẹ̀rí fi lélẹ̀ wípé Pàápòyà àdínì ilẹ̀ Yorùbá sọ pé bẹ́ẹ̀ ni ní tòótọ́ ni wọ́n kọ ìwé wá láti sọ pé Yínúsà kì í ṣe ọmọ inú ilé àwọn. Kọ́mítì wa bi wọ́n léèrè pé kí ni nǹkan tó fà á tí ẹ ò fi ṣiṣẹ́ lórí ìwé náà. Wọ́n ní tó ṣẹlẹ̀ tí ò fi ṣiṣẹ́ nígbà náà ni pé ọwọ́ agbára àwọn kan láti ààfin bẹ́ẹ̀ nípasẹ̀ ibi tí wọ́n gbà wọlé láti wípé kán mọ̀ sí jẹ́ kí lẹ́tà yẹn wọlé mọ́. Ìní wọn ò fi gbà wọ́n láyè káwọn náà wọlé, ni wọn ò fi jẹ́ kí ìwé yẹn kọjá sí kíkà láti lè dá àti ìyẹn ní ìmáàmù dúró. A jẹ́ pé ilé Ayílára ò dákẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Wọn ò jẹ́ kí lẹ́tà wọn kó wọlé ni. Ní kúkúrú, ìjókòó yìí wá ń bẹ̀ wọ́n wípé àwọn ń sáré wípé kí orúkọ ilé Ayílára kó má bàjẹ́ ní ìsìn àti ní ọjọ́ iwájú. Kí ni nǹkan tí ilé yìí lè ṣe? Gbogbo àwọn àgbààgbà pátá tó wà lórí ìjókòó láti ilé Ayílára inú wọn sọ pé ẹrù àwọn ni àwọn làwọn gbé nǹkan àwọn nìkan fáwọn ní nǹkan àwọn, torí pé wọ́n ti rẹ́ àwọn jẹ débi pé àwọn tí wọ́n jẹ ìyà jẹ ìyà, àwọn tí wọ́n gbé lọ sí kóòtù tó yẹ pé àwọn ẹjọ́ sì tún wà ní kóòtù tó yẹ pé lórí ẹ̀bi náà ti ṣe ìyà fáwọn, náà ti bà àwọn lórúkọ jẹ́ kálẹ̀ káàkiri. So nídìí èyí tó bá ṣe pọ́ mẹ́rú ni tàbí ọmọ àwa abayín gbé tàbí ọmọ ẹni tó wá kéwú lọ́dọ̀ àwọn ni, àwọn lè fi yááfè rẹ̀ káwọn sọ pé dáa náà ẹ jẹ́ ká wò fún pọ́nra wa lọ́wọ́. Ṣùgbọ́n kò síbi kankan tó ti fi tán nínú abẹ́ inú ilé náà ká tó wá wípé kìí tiẹ̀ tó wá ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá dépòdépò pé yóò fi jọmọ inú ilé àwọn. So nídìí èyí àwọn ò fara mọ́. Nínú àwọn tó tún takú pé àwọn ò jẹ́ gbà ni àwọn tí ó jẹ́ pé wọ́n ti fi owó lọ̀ wọ́n lẹ́yìn odi tán ti ń pè wọ́n pé èèlò lẹ fẹ́ gbà láti wípé ká lè bá àdákẹ́ ká mọ́rọ̀ yìí kúrò ká mọ́ sọ mọ́. Iná ọjà tún wáyé náà síbẹ̀síbẹ̀ pé kí lẹ lè gbà lábẹ́nú táwọn kan ń béèrè fún bí ìgbà tí ẹ̀ ń lọ sọ́jà lọ rèé rajà, tí àwọn ìdílé ẹ̀ sọ pé rárá o àwọn ò fara mọ́. Kí ló mú wọn rí bí wádìí ọ̀rọ̀ yìí dáadáa débi tó fi débi tí wọ́n ń bá wa sọ yìí ni pé wọ́n lé kálukú jáde, wọn ò gbà kẹ́nìkan kó jókòó pẹ̀lú wọn lẹ́yìn ilé Ayílára àti Yínúsà fúnra ara rẹ̀ àtàwọn tó pè lẹ́bí rẹ̀ tó kó wá àtàwọn kọ́mítì. Èmi ni mo lówó ni, èmi ni mo lọ́lá ni, èmi ni mo lágbára ni, èmi mo nípò ni, èmi ni mo jẹ́ gbajúmọ̀ ni, èmi ni mò ń sì ń tọrọ tí mo fẹ́ jẹ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wà níbẹ̀ yẹn gbogbo wọn pátá ni wọ́n lé jáde. Kò sẹ́nì kankan nínú wọn tí wọ́n gbà tó jókòó pẹ̀lú wọn tán fi rí sọ. Bàbá wa Olóyèdé ẹ kú ọgbọ́n ẹ kú làákàyè,
Ọlọ́run bá kò ní ìbàjẹ́ àti gbogbo àwọn kọ́mítì yìí. Nígbà tí wọ́n ti wá rí pé wọ́n bá débi tí wọ́n bá dé, wọ́n wá ṣe ní àlàyé wípé àwọn ò faramọ́ o, kódà kẹ́ ẹ lè bá a mọ̀ tí ẹ bá ju ọ̀bẹ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ tí ó fi lélẹ̀ náà ni ó mú lélẹ̀. Tí ẹ bá pe àwọn nígbà ẹgbẹ̀rún, ẹ̀tọ́ ni àti ogún ilé àwọn ò lè sọnù, torí ìtàn burúkú làwọn fẹ́ fi sílẹ̀ fún ara àwọn àti àwọn àrọ́mọdọ́mọ àwọn àti nílùú Ògbómọ̀ṣọ́, tí kò sì ní rọrùn bẹ́ẹ̀. Torí náà àwọn ò faramọ́. Àbí kó lè bá àtún wá dùn létí yín, ẹ mọ́ lérò wípé bọ́yá tún lè lọ rí pé ẹnìkankan níbi kankan pé kó tún wá pe àwọn o tí àwọn lè jẹ yín mọ́. In tí àwọn mọ̀ ní pé ẹ̀tọ́ ilé àwọn àfikàn gbélé àwọn lọ́wọ́, àwọn ò faramọ́. Lẹ́nu kan àwọn kọ́mítì náà bá rí i pé àti bá àti bí Yunusa, Toliat, Olúṣínà àti ìdílé Ayélára, a fún yín ní ọ̀sẹ̀ 4 kẹ́ ẹ lọ rèé yanjú ọ̀rọ̀ yín. Tẹ́ ẹ bá ti yanjú rẹ̀ kẹ́ ẹ gbé padà wá kí a wá ṣe kí ni, kí a wá ṣe ìdájọ́ wa tá a bá fẹ́ ṣe lórí ẹ̀. Ẹ̀yin ará àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbé ìbú kálẹ̀ káàkiri, òdodo ọ̀rọ̀ ló jáde yìí. Òdodo ọ̀rọ̀ tó jáde nìyí. Àwọn ọ̀sán tí ń ṣẹlẹ̀ lágbègbè rẹ̀ àti fẹ́ sọ tó ṣẹlẹ̀ nígbà tó parí, tá a fojú rí, tá a witness, tá a wà níbẹ̀. Àmọ́ tí ń jẹ́ òkodoro òdodo tí ayé fẹ́ gbọ́ ńlá sọ fún yín yìí. Tó bá ṣe pẹ́yìn ní ń kọ́, níbo ni ẹ fẹ́ gbé sí? Ọmọ níwọ̀n bá la sọ fún yín torí pé ó débi tó yẹ pé ó fa ariwo gidi nínú ilé. Nígbà tí wọ́n tó parí, ó tún fa ariwo bákan náà. Àwọn mọ́tòmọ́tò àtàwọn tó ń pìtàn burúkú kálẹ̀ káàkiri, gbogbo wọn ò rí bí yọjú mọ́ o. Wàláhì tàláhì kò sẹ́ni kankan ní wọn tó lè yọjú. Gbogbo àwọn tó ti ṣe fídíò ọ̀ràn jáde, àwọn tán pẹ̀lú wọn lókè, àwọn tán pẹ̀lú wọn nísàlẹ̀, wọ́n débẹ̀ wọ́n wọ̀ sí, torí wọn ò lérò páwọn tó ní nǹkan gangan ń bọ̀ wá mọ́, wọ́n ti rò wọ́n pín. Ọlọ́run sì ń ṣe pé gbogbo àwọn tán wá sojú ilé Ayélára, òkodoro pé àwọn ọmọ gidi àkíkí ọmọ inú ilé Ayélára ni wọ́n, táwọn náà sì jẹun kánú, tí wọn ò sí nínú ẹni tán tẹ́bi ń pa tán lè. Ọlọ́run ò dá wa bákan náà, ṣùgbọ́n àwọn tí wọ́n wá èké sáwọn tẹ́bi ń pa, tí wọ́n sọ pé wọ́n fẹ́ bribe wọn pé kán gbà ní ìlómú tọ́lọ́run fi ní kí òdodo kó fi ojú hàn. Ní báyìí, irú eré wo la tó wá fẹ́ mọ sákálẹ̀ káàkiri nígbà tí a ti rí olè tá a sì ti bá ẹrù lọ́wọ́ ẹ̀? Kò sí ṣíṣe kò sáì ṣe ni pé kó gbé tọwọ́ ẹ̀ kó gbé kalẹ̀. In tó bá mú tó bá fi yàtọ̀ sí báyìí, wọ́n tún fi ń wá ogun nílùú ni. Torí pé kí ni èyí táwa náà wí náà nìyí. Kí ló fi yàtọ̀ sí ọ̀rọ̀ League of Imams and Alfas nígbà tán fi take decision wọn lálàkọ́kọ́? Lọ sínú ilé kẹlọ́ rí parí ọ̀rọ̀ yìí ni wọ́n sọ nígbà náà. Ìwádìí yẹn náà wọ́n ń ṣe lọ́wọ́ láti rí ìwádìí táwọn League of Imams and Alfas tó ń ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí èmi Zubair Mohammed Taofik tí mo kọ ọ̀rọ̀ lórí pé ń tẹ́ ṣe yẹ ò ṣe dáa pẹ̀lú àwọn nǹkan tá à ń gbọ́. Ó ṣeé ṣe fún League of Imam and Alfas kan mú ìwé mi yẹn kí wọ́n fàya, kí wọ́n pé àwọn ò gbọ́ tàbí kí wọ́n pé àwọn ò ráyè rẹ̀, kí wọ́n wá sọ fún mi pé mo bá mọ̀ pé kò bá tẹ́ mi lọ́rùn kí n máa gba kóòtù lọ, ṣùgbọ́n mi ò ní kóòtù kankan lọ torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni, ọ̀rọ̀ ẹbí ni. Ẹ jẹ́ ká jọ sọ láàrin ara wa, torí pé àwọn kì í ti kóòtù dé kí a di ọ̀rẹ́ ni mo fi kọ́ lọ sọ́dọ̀ àwọn League of Imams and Alfas. Gbogbo ìsọkúsọ tẹ́nì kankan bá fẹ́ mọ sọ kálẹ̀ káàkiri, ó dájà alẹ́ ni ó ṣe kínní ni, èmi nu ọlọ́nu, ẹ̀yin nu ọlọ́nu. Ẹ ṣèwádìí ni kẹ́ gbé nǹkan síbi ààyè rẹ̀ tọ́tọ́ ìlàwí.
nígbà tí wọ́n ṣe ìwádìí tí wọ́n sì rí bẹ́ẹ̀ nínú pé wọ́n ń ṣe ìwádìí yìí lọ́wọ́ iná ti ń fi ọlọ́pàá lé àwọn tó ń ṣe ìwádìí káàkiri àtèmi gan fúnra ara mi ni mo gbéra mi wá láti Èkó padà wá sí Ògbómọ̀ṣọ́ láti lọ rèé jẹ́jọ́ níwájú àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn nígbà tí mo sọ tẹnu mi tí àwọn League of Imams tó sọ tẹnu wọn, Ọlọ́run ò gbé kẹ́rẹ́ nìkan kan nínú wa mú kalẹ̀ tán fi ní kí a máa lọ sí ilé. Ó ní rìpọ́ọ̀tì rẹ̀ ó wà nílẹ̀. Ẹni tó bá fẹ́ rí kíní rìpọ́ọ̀tì yẹn nígbà náà 08037606064. Publication ọjọ́ náà 200 imams ni wọ́n lọ sí police station lọ́jọ́ náà, that is police headquarter àbí area command l'Ógbómọ̀ṣọ́. 45 minutes mo fi dúró sọ̀rọ̀ níwájú area commander níjọ́ náà. Mo ti sọ sínú àwọn tape mi tó wà lẹ́yìn, but ẹni tó wà ń bẹ nígbà náà ó burú kò burú, ó lé ní kò lé ní, ó ṣe tí wọn kò ṣe tí wọn, ó tẹ̀lé ìrìn àjò òdodo. Ó ní ẹ máa lọlé, ẹ lọ rí parí kíní nílé ọ̀rọ̀ ẹbí ni, ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó gba kóòtù lọ. Eyín ló dà wọ́n láàmú ńgbà náà tí Yunusa fi gba kóòtù lọ. Lẹ́yìn ìgbà tó lọ sí kóòtù tán, nígbà tí ó di ọ̀hún tó rí pé ibi tí kíní ti ń lọ wọ́n jẹ̀bi yọ́ bà òun lójú jẹ́, ń ló padà wá sílé lólóhùn ò ṣe ẹjọ́ mọ́ kí wọ́n gbé ẹjọ́ jáde. Ó sì san owó ìtanràn wípé wọ́n pè òun lẹ́jọ́. Through anybody yóò tó bá san owó yẹn mi ò mọ̀, ṣùgbọ́n ó wà lórí fídíò káàkiri pé wọ́n san 2 million naira lórí pé òun gbẹ́jọ́ kò ní court. Ó wà nínú fídíò pé Yunusa kọ ìwé sí àwọn mọ́gàjí inú ilé ọba láti tọrọ àforíjì pé òun pe ilé ọba àti àpèrè, òun pè wọ́n lẹ́jọ́ lọ sí kóòtù nígbà náà, àwọn Sọ̀rọ̀yìn council. Ó wà lákọọ́lẹ̀. Ẹ̀yìn ìgbà náà set up different committee oríṣiríṣi. Àwọn tó ní ọ̀rọ̀ yìí gan tó ń gbé ọ̀rọ̀ kalẹ̀ káàkiri, wọ́n ti ṣe committee oríṣiríṣi committee abẹ́lé láàrin ara wọn. Wọ́n ti ṣe committee nìṣó ti lé ní 8. Ṣùgbọ́n gbà tó ń pé rọ́ ni wọ́n ṣe ń pa fúnra wọn kọ́. Tá ò mọ nǹkan tán fẹ́ fi ìlú ṣe, tá ò sì mọ nǹkan tán ń fi ààyè ìmáàmù ṣe, tí a ò sì mọ nǹkan tí Yunusa gan náà fi ìmáàmù rẹ̀ nílùú, tá ò mọ nǹkan tí fi ń ṣe. Gẹ́gẹ́ bí nǹkan tí mo wí, kò ní sálárì. Wọ́n sì ní sí iṣẹ́ Ọlọ́run ni wọ́n fẹ́ ọ níbẹ̀. Kí ló kọjá wípé mo gbé ìwé yín, mo gbé kalẹ̀ fún yín, ojú yín ọ̀já, èmi lẹ́mú lẹ́ni kí n máa lọ, ẹ sì rí pé ẹrẹ́ mi jẹ. Ọlọ́run ọba òsì lẹ́yìn alábòsí yóò kún lọ́wọ́ tán bá rẹ jẹ. Tó fi wá dagídí ẹ máa gbére ẹni kálẹ̀ káàkiri, ẹgbẹ́lé lórí ipá kírun, lórí imam. Ògbómọ̀ṣọ́ wá di tí gbogbo àgbáyé pátápátá wá mọ̀ wá sí lórí ọ̀rọ̀ imam. Nígbà tí wọ́n padà tún wá dé gbogbo kọ́mítì tí wọ́n ń set up nígbà náà sì tún pariwo lórí pé ẹ máa lọ sí inú ilé kẹ́ lọ rí parí rẹ̀. Àwọn olóyè ìlú tó tún jáwọn àgbààgbà ìlú níbi tí wọ́n gbé ti ní àwọn míì nínú wọn tí wọ́n yàn nínú kọ́mítì kan lọ rèé wà àtúnṣe tí wọ́n ṣe àbòsí fún orí ara wọn. Wọ́n rò pé àwọn ń ṣàbòsí fẹ́ sìn ni, wọ́n ṣe àbòsí fún orí ara wọn tó yẹ pé ìlú ò lè gbàgbé, ìtàn ò lè gbàgbé wọn. Wọ́n ń lọ sínú ilé àwọn ilé ayé lára, wọ́n ń lọ rèé halẹ̀ mọ́ wọn. Wọ́n ń sọ fún wọn nígbà náà wípé tí ẹ ò bá gbà kọ́ máa lọ, a ó báǹdì inú ilé pátápátá, ẹ ò ní jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ mọ́. Eléyìí náà sì ni àwọn ò ní sọ kalẹ̀, àti mú débẹ̀ àti mú dé. Wọ́n tún ti sọ nínú ọ̀rọ̀ tá a sọ tó kọjá yìí. Ẹ mọ̀ gbọ́ nínú tape mi, torí nǹkan tá a fi lọ jókòó láti aago 9 àárọ̀ tí a fi di aago 2 alẹ́, a ò lè parí rẹ̀ ní wákàtí kan. Láwọn scenes tó ń ṣẹlẹ̀ níbẹ̀, bọ̀tí ń jódòdó rẹ̀ là ń fà á jáde fún wa wípé
ọ̀rọ̀ àkọ́kọ́ tí èmi yìí kọ ìwé sí tí àwọn League of Imams wọ́n bá jáde wípé ẹ lọ yanjú rẹ̀ nù ìdílé. Àwọn League of Imams and Alfas nígbà tá à ń ṣe àwàdà níbẹ̀ a tún ṣe láwàdà tó jẹ́ ti òdodo látinú ọkàn wọn wípé tí ó bá di àárọ̀ ọ̀la tí ìdílé bá lè mú Yunusa padà wá fáwọn wípé ọmọ yìí òun lọ mọ àwọn ní ìmáàmù, gbogbo àwọn ṣetán láti tẹríba fún àwọn wà pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ní kí ẹ sóhun, gbogbo ẹni tí wọ́n bá ti mú wá pé ẹ torí báwọn ti mọ̀ pé nínú ilé wọn lọ́kàn, gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé ilé wọn lọ́kàn yẹn, gbogbo ẹni yóò tán bá ti lè mú wá láti inú ilé wọn àwọn ṣetán láti tẹ̀lé gẹ́gẹ́ bí aṣíwájú àwọn. Ṣùgbọ́n eléyìí torí pé ìbí rẹ̀ ti wọ́ islamically, ẹni tí ìbí rẹ̀ bá wọ́ kò lè ṣàṣíwájú. ẹ̀yin bàbá wa Olóyèdè mo mọ̀ pé iná mọ́ jù wá lọ. ẹni tí ìbí rẹ̀ bá ti wọ́ kò lè ṣe ìmáàmù ìlú. ká tó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ tí máa wo ìwà, ṣé ó ní ìwà téèyàn fi kó èrò jọ, ṣó ní ìwà téèyàn fi lò láti fi lè gbẹ́sìn ga, ṣó ní lọ́wọ́, ṣó ní ọ̀rọ̀ tó dára lẹ́nu, ṣó ní ìṣesí tó dára, àti pé ṣó ní ìmọ̀ lórí nǹkan tó ń ṣe yẹn. Torí nígbà tó délẹ̀ tán ní ìsìn làwọn tó ní ìmọ̀ tó mọ̀ wípé àsọpọ̀lọpọ̀ nǹkan tí ń sọ lórí múmbàrí ó yàtọ̀ sí nǹkan tí ń kà jáde àti tí ń wí nǹkan kò tún pé. Àfagídíjókòó ṣe ni, kì í ṣe pé ti bíbá yẹn lórúkọ jàbí láti pé kí n fi tánìṣe anybody. Ó jẹ́ nǹkan tí a rí tó ń lọ. Àwọn kọ́mítì yìí wá padà wá conclude pé àwọn fún wọn lọ́sẹ̀ mẹ́rin 4 weeks ìgbé kan fi lọ rí yanjú rẹ̀ nínú ìdílé wọn, kán padà wá káwọn tó take decision táwọn bá fẹ́ take lórí wọn. Bó tilẹ̀ jẹ́ wípé àwa ò tako vision àti ìmọ̀ràn, reconciliation committee ni wọn. Ìṣèlú ní dàlú, ìlú Ògbómọ̀ṣọ́ ní òfin tiwọn tí wọ́n ń lò lórí bọ́n ṣe ń yan ìmáàmù. Mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ilé ọba ló ní. Gbogbo iye àwọn tí wọ́n máa ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ láti ààfin náà tí máa ń fa tán máa ń mú wọn lọ láti lọ rèé gba àlùbáríkà nínú ilé yìí lọ́kàn wọ́n wàá mú wọn ọ̀ lọ rèé ṣe screening, àwọn aláàfáà ọ̀ lọ rèé ṣe nínú ìdílé yìí. Wọ́n wàá wo ẹni tó bá tọ́ sí, wọ́n wàá dá padà wá sí ààfin wípé ẹni tó tọ́ sí yìí la mú wá sáàfin torí pé ó ti di olóyè kábíyèsí. Ìlànà ìlú Ògbómọ̀ṣọ́ nìyẹn o. Torí kẹ́lẹ́ bá tún mọ́rú eré mi tó bá kù tẹ́ bá fẹ́ sá. Kábíyèsí kọ́ ní ń fa ìmáàmù kalẹ̀. Ìdílé tí ó bá jẹ ìmáàmù ni wọn àwọn àáfàá ó lọ ṣe screening nínú ìdílé yùn. Wọ́n wàá wo ta ni ó ti tọ́ sí pé ló fẹ́ jẹ ìmáàmù, wọ́n wàá mú wá sọ́dọ̀ kábíyèsí pé ẹni tá a fà kalẹ̀ nìyí. Wọ́n wàá gbé ìwé jáde fún pé só ṣe tán láti ṣiṣẹ́ pẹ̀lú ààfin, yóò tọwọ́ bọ̀wé gẹ́gẹ́ bí Yunusa náà ti ṣe ṣe, bí àwọn tó ti síwájú náà ti ṣe ṣe nìyẹn. Torí pé lẹ́yìn ìgbà tán bá ti yàn tán ó ti kúrò ní ìmáàmù nù léhun, ó ti di ìmáàmù ìlú, ó sì wà lábẹ́ àwọn olóyè. Wọ́n jọ wà papọ̀ láwọn olóyè ìlú ni, olóyè ọba ni. Torí gbogbo ìdájọ́ tí kálukú bá fẹ́ dá kálẹ̀ káàkiri à ń sì tún padà bọ̀ wípé ẹni tí Yunusa búyùn kábíyèsí tó fẹnu tẹ́ḿbẹ́lú tó bú látòkè délẹ̀ tó fọ̀ wọ́n látòkè délẹ̀ ń ibẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ó tún padà parí sí. Tẹ́ bá wá ní nǹkan tẹ́ lè fi bẹ kábíyèsí ló kù, àmọ́ tẹ́ bá rí nǹkan fi bẹ kábíyèsí kí lẹ fẹ́ fi bẹ̀ dílé. Torí ẹ ti pè wọ́n bí elébi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ sì ti yọwọ́ ọjà tipẹ́tipẹ́ wọn láwọn ọ̀tá fún yín. Níjọ́ tátúndé tó tún sọ̀rọ̀ náà ẹ tó ti ń polówó, ẹ tó tún yọwọ́ rẹ̀ péye kíye tó bá fẹ́ já sí. Kí lẹ̀ ń ra àpèrè ìmáàmù sí, kí lẹ̀ ń náwó lórí pa sáfẹ́ ra ìmáàmù náà ni kó sáwà ń bẹ gbogbo iye tí ọba náà wà. Kí ló dé. Kí ni nǹkan tó dé gan? Ṣé kò
jẹ́ ojú tì fún Islam ṣé kò jẹ́ nǹkan tó yẹ pé àwọn èèyàn ṣẹ̀ mọ́ tan torchlight kan mọ́ wádìí wa nínú Islam pé kí lẹ̀ ń ṣe pẹ̀lú ẹ̀sìn yín kí ló ń ṣe tó fi jẹ́ pé irú nǹkan báyẹn tó fi ná adúrú owó báyẹn ragadi wípé ẹnìkan gbọ́dọ̀ wà níbì kan kí ló ebi ṣe Ọlọ́run la pé tá a fi lè ṣe sùúrù wípé lágbájá yìí ò wọ́n láàfin ọmọ o àbí pé kíní yìí ṣẹ̀tọ́ rẹ̀ kó wá gbé nǹkan oníkan lẹ̀ lórí ẹ̀sìn kíní yìí ṣe tiẹ̀ gbé kalẹ̀ ọwọ́ adogun kí làwọn ń bú àwọn amúrọ̀bà sí àwọn adigunjalè kí là ń bú wọn sí ẹwẹ́n tí ó ṣèdájọ́ tí ó mú ìdájọ́ wá nínú ọ̀rọ̀ Ọlọ́run lórí pé ká má ṣe bí ká má ṣàbúrú àwọn lókùtà bá nídìí aburú ní ṣíṣe ẹ̀yin èèyàn eléyìí tún sọ̀rọ̀ ti tèmi o ẹgbà àwọn ẹtún sáàdù àti ìrántí gbẹ sáàtì gbogbo àwọn tá a dárúkọ tá wà ní lórí ìjókòó báwo tiẹ̀ ẹ̀ mọ anybody Professor Olóyèdè wà ń bẹ̀ ẹ lọ rè béèrè gbogbo sin tó ṣẹlẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ nínú ilé àti tó ṣẹlẹ̀ níta àti mọ́ ṣe ń sáré kálẹ̀ káàkiri tá fẹ́ mọ́ gba fóònù nọ́mbà láti pé wọ́n bá mọ́ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri gbogbo rẹ̀ la rí la mọ̀ but èyí tó wà very important jù tá a mọ̀ pé wọ́n lè ṣe tán lè fi tarnish image Professor Olóyèdè ìlà wa tètè sọ jáde láti pé káwọn náà kan lè mọ̀ wípé ayé ti gbọ́ ayé ti mọ ibi tán bá dé káyọ̀ bá wa dá sí a ò gbàdúrà àkójú báyìí náà lọ tọ́lọ́ fi bá wa yanjú rẹ̀ àmódòdó tó wà ń bẹ̀ ni wípé a ti mojú ọmọ inú ilé ayé lára mi ò lè pé lọ́mọ àlè o tóró lọ́mọ ibi tó fi bàbá rẹ̀ sí àmọ́ ó ti fi hàn gédégbé kì í ṣe ọmọ inú ilé ayé lára torí gbogbo àwọn ilé tó pè ní ilé bàbá rẹ̀ ilé bàbá a ní àwọn ìwé àti sketch tó ṣe igi tó yá wípé bóun ṣe jẹ́ bóun ṣe tóun fi tàn àwọn tó lóun bá tan abẹ́ igi gbogbo wọn náà wà lórí ìjókòó tó sọ pé síbi tóun tan sí nìyí kò rí tàn eléyìí ń pamọ́ ó ní Ayélára Olúkòyí ni òun sòtán máa ń pè òun ní Olúṣínà kọ́mọ̀jẹ̀ kó yà wá lẹ́nu torí pé aládé náà làwọn ṣùgbọ́n olú làwọn jẹ́ torí pé Olúkòyí làwọn a ò wá mọ ìlú tí wọ́n ti ń lo Olúkòyí ṣùgbọ́n àwa gbọ́njú mọ Oníkòyí a sì tún mọ̀ di bá ń ṣe ń sọ̀rọ̀ pé Oníkòyí ni wọ́n but òun ló pe tiẹ̀ ní Olúkòyí gẹ́gẹ́ bí mo ti ṣe ń wí gbogbo àwọn fẹ́ràn rẹ ní wọ́n kékeré wọ́n bínú ọlá ni wọ́n no ẹ wá tún sọ ń tẹ bá rí lórí ilé ẹ ṣe ìwádìí lórí ẹ ṣe ìwádìí lórí rẹ o ẹ kọ petitions yín ẹ kọ àwọn ìwé yín ẹ kọ lọ sí National Supreme Council for Islamic Affairs ẹ kọ lọ kẹgbẹ́ Zubair Muhammed Taofik ẹ fẹ́ ṣe ìwádìí ọ̀rọ̀ tó sọ yìí irọ́ ni òótọ́ ni kẹlíbà mọ̀ kẹlíbà fífúnra yín lálàáfíà ọkàn èyí ti fi hàn gédégbé pé Yunusa Toliat Olúṣínà kò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ dípòdípò pé yóò fi jẹ ọmọ ilé Ayélára débi pé yóò fi wá jẹ́ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ so nídìí èyí gbogbo orúkọ tó bá tún wùyí kẹ́ tún sọ àwa ń jàjà fún ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ ni à ń sì ń ṣe nínú ìbẹ̀rù Ọlọ́run ọba bí àwòjẹ́ ṣe àáfà a ní àwọn tí wọ́n ń tọ́ wa sọ́nà lójú ọ̀nà títọ́ Ọlọ́run àwa gbà fún wọn a sì fẹ́ gbé ẹsẹ̀ wa kúrò lórí ìrìn àjò ṣíṣe títọ́ Ọlọ́run ọba gbogbo oníyàn tó gun akínyìn bẹ́ẹ̀ kúṣẹ́ àwọn tó sì kọ́ fún akí wọn pé wọ́n jẹ́ àwọn tọ́lọ́hùn pé kọ́ kàn wọ́n lára kán dákun akí àwọn náà wípé wọ́n kú àìbínú àlàáfíà ìlú tiwa làwa wá inú gbogbo ariwo táwa ń pa kálẹ̀kálẹ̀ káàkiri àwa dúpẹ́ fọ́lọ́run wípé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan sótá tẹnumọ́ náà ibẹ̀ náà ló tún padà parí sí lọ́dọ̀ National Council for Islamic National Supreme Council of Islamic Affairs
àwa rí pé bẹ́ẹ̀ náà ló tún padà sí ẹ rí pé òdodo dùn gidi gan pé gbogbo nǹkan téèyàn bá ti ṣe tó wáyé pé lórí òdodo lèèyàn wà kò sí fìtínà kankan kò sí aburú kankan tó lè bá mo rọ̀ wá ni ẹ jẹ́ ká ṣèwádìí ohun gbogbo dájúdájú káwádìí èyí tí ń ṣe òdodo rẹ̀ mú òdodo tó hàn gedegbe ni wípé Yunusa Toliat Olúṣínà kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ débi pé yóò fi jẹ́ wọn ilé ayélujára débi pé yóò fi wá jẹ́ ìmáàmù lé wa lórí nílùú Ògbómọ̀ṣọ́. ìmọ̀ràn tèmi sí ẹ tó bá kọjú sí ẹ ta tó bá kọ̀yìn sí ẹ ta tó bá kú wọ́n nìkan kò tèrò ara rẹ pa ìwọ ló ń lò ìlú nílò ọ ni wọ́n ń lò ẹ ni ìwọ ló ń lò wọ́n ni mọ̀ pé kò sí nǹkan kan tí ò ní expiring date ó ti expire báyìí torí pé ní ìsìn gbogbo ibi tó tún kù tẹ́ fẹ́ pìtàn sí ní ìsìn ó ti pín ó ti tan red light ní ìsìn it's better ẹ kọ resign letter kẹfà yìí lẹ fáwọn aláyè wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.